Aláròyé máa wí o. Àwọn ọmọ Ìbàdàn sọ̀rọ̀ sókè wọ́n ní gbìmọ̀ tí gómìnà Mákindé gbé kalẹ̀ fún ìwúyè Olúbàdàn kò dáa tó. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti gbé ìgbìmọ̀ kalẹ̀ fún ètò ìwúyè àti gbígba ọ̀pá àṣẹ Balógun ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ Olúbàdàn tuntun. Ọba Owólabí Akínlóyè Ọlákùlẹ́yìn làwọn afọbajẹ ìlú Ìbàdàn ti yàn gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá sì ti fọwọ́ sí i. Kọmíṣánná fún ètò oyè jíjẹ àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Adémọ́lá Òjó lolórí ìgbìmọ̀ náà gẹ́gẹ́ bí ọmọọba Dọ̀tun Oyèládé tí í ṣe kọmíṣánná fètò ìròyìn àti ìtanijí nípìnlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 1 oṣù keje ọdún 2024 yìí. Nínú ìgbìmọ̀ ọ̀hún la ti rí ọba Kọ́lá Dáìsí, ọba Gbàdàmọ́sí Adébímpé, kọmíṣánná fún ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ ọ̀mọ̀wé Wàsíù Ọlátúnbọ̀sún, ọmọọba Dọ̀tun Oyèládé, abilékọ Tóyìn Balógun tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbáyégbádùn aráàlú nínú ìjọba gómìnà Mákindé, ọmọọba Fọláṣèké Ọlákùlẹ́yìn tí í ṣe ọmọ bíbí inú Olúbàdàn tuntun náà, olóyè Oníkẹ̀kú Àkàndé àti amòfin Azeem Gbọ̀lárùmí tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ yìí. Orúkọ àwọn yòókù ni ọ̀gbẹ́ni Tóyè Arúlógún tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fètò ìròyìn lásìkò ìṣèjọba gómìnà Abíọ́lá Ajímọ̀bí, bíṣọ̀bù Adémọ́lá Mọ̀rádéyọ̀, ọ̀gbẹ́ni Sunday Odùkọ̀yà, mọ́gàjí Abdul-Jelil Adánlá àti abilékọ Rámọ́tà Àgbérẹ̀mí tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà lórí gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀. Bí àwọn tí ìjọba yàn sínú ìgbìmọ̀ yìí bá kójú òṣùwọ̀n, bí wọn kò kójú òṣùwọ̀n, lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ìyẹn Friday ọjọ́ 12 oṣù yìí ni gbogbo ayé ó mọ̀, nítorí lọ́jọ́ náà làwọn Ìbàdàn yóò di ọba wọn tuntun ládé tí gómìnà Mákindé yóò sì gbé ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Ṣùgbọ́n àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn pẹ̀lú ẹgbẹ́ àwọn àgbààgbà ọmọ bíbí ìlú Ìbàdàn Central Council of Ibadan Indigene CCII ti bu ẹnu àtẹ́lu àgbékalẹ̀ ìgbìmọ̀ náà. Wọ́n ní àwọn kan tó yẹ kí ìjọba fi sínú ìgbìmọ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọn kò rí tiwọn rò rárá. Àtẹ̀jáde ẹgbẹ́ àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn èyí tí ààrẹ wọn mọ́gàjí Àsìmíyù Àríọrí, mọ́gàjí Allen Túndé Àjàlá Òdúgbadé tí í ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ náà fọwọ́ sí ṣàlàyé pé olóṣèlú ló pọ̀jù nínú ìgbìmọ̀ náà, kò tiẹ̀ jọ pé nǹkan ìbílẹ̀ Ìbàdàn ni wọ́n torí ẹ̀ gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ rárá. Kò sí aṣojú ẹgbẹ́ CCII nínú ìgbìmọ̀ yìí, kò sí aṣojú àwọn baálẹ̀ níbẹ̀, bẹ́ẹ̀ àwọn tí yóò jẹ́ aṣojú fún àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti gbogbo ọmọ Ìbàdàn ló yẹ kí wọ́n yàn sínú ìgbìmọ̀ ìwúyè Olúbàdàn. Bẹ́ẹ̀ ni wọ́n sọ sínú àtẹ̀jáde wọn ọ̀hún. Àwọn tó sì bu ẹnu àtẹ́lu ìgbìmọ̀ tí ìjọba yàn kalẹ̀ yìí bí ìgbà tí gbogbo ọmọ ìlú Ìbàdàn bá sọ̀rọ̀ ni. Ìdí ni pé ẹgbẹ́ àwọn mọ́gàjí la lè pè ní ẹgbẹ́ àwọn ọmọ ọba nítorí àwọn ni wọ́n máa padà jẹ Olúbàdàn lọ́jọ́ iwájú. Wọ́n wá rọ gómìnà Mákindé láti ṣàtúnṣe sínú ìgbìmọ̀ náà kó tó di pé wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lójú páálí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.